ẹ̀ka sára happy star fún gbogbo àárẹ̀ ni o. DG Customs ó dàbí pé ẹ̀mọ̀ṣẹ́ tó ń gbé fún yín rà o. Kálẹ̀ ẹ̀mọ̀ṣẹ́ tó ń gbé fún yín iṣẹ́ aṣọ́bodè ló ń gbé fún yín. Aṣọ́bodè ó yẹ kẹ́ máa ṣọ́bodè kọ́ máa lè gbé nǹkan kan náà tó jẹ́ ìlẹ́gà wọlé ni. Kí lẹ̀ ń wo ìgbà tó ń fi gbé foreign rice wọlé? Ẹ̀wọ̀n á give order ń sìn kí àwọn ọmọọṣẹ́ yín náà kọ́ ló máa rẹ́sì ráìsì káàkiri. Àmọ́ lọ́mọ ọ̀sùn ó wà wó lọ́ra ráìsì ó ń tún ta ẹ̀ lọ sí ilé ẹ̀ lọ gbé ráìsì ẹ̀ ṣó dára kò dára. Ẹ má bàálù jẹ́ rárá. Àwọn náà ọkọ̀ wọn balẹ̀ ni tó bá yẹ pọ́kọ̀ wọn balẹ̀ ni wọ́n ti fi ṣàgbétọ́ pa yín lára. Àti aṣọ àti bọ̀ǹtẹ̀gbé wa ràn rí kankan nínú méjèèjì. Àmọ́ kò da ìlú àdàrú kò dẹ̀ sígbà tí ìlú yìí náà ò ní dàrú náà. Kò dáná. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àsìkò yìí ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn Nàìjíríà mi tó kú sínú fighter jet tí wọ́n rí àbí Nàìjíríà Air Force ló kú rẹ̀rin. Gbogbo wọn gbogbo Nàìjíríà military personnel ẹ jẹ́ ká gbàdúrà fún wọn. Ìpè Ọlọ́run á kó sínú wọn ọ̀sẹ̀ dúdú tó fi ìwé ojú wọn á kúrò ní ìjọ kan. Tí o bá ń ṣe bẹ́ẹ̀ láàrin ìjọba ló pè yín ẹ wá lọ bá Boko Haram jà ẹ̀dẹ̀ lọ bá Boko Haram jà láàrin yẹn ẹ rí wọn pàtán àwọn tí ẹ pa rírun wọn ìjọba gbà wọn sọ́dọ̀ wọ́n wá sọ pé kán tún padà sáàrin ìlú pé wọ́n ti rìpẹ́ǹtì ṣe rí pé àwọn ló mú olè àwọn náà ló tún mú olóko pé olóko wá mú olè rèé ẹ̀rọ̀rún sí kinní tí mò ń sọ yìí o ẹ̀rọ̀rún sí dáadáa o ẹjọ́ náà èèyàn kan náà ti lọ ń lórúkọ mi lórí Twitter mi ò mẹ̀rin náà rí o tẹ̀ bá lọ gbé owó fún tó fowó yín ṣe káṣìn kò sí ọwọ́ mi níbẹ̀ o àmọ́ màá post ẹ̀rín náà sí next page tí mo máa post rí sí happy star náà ẹ̀rọ gbẹ o thank you.